Mo rántí nígbà tí mo wà ní kíláàsì gẹ́gẹ́ bí ojúlówó ajímẹ́fun ṣe abínibí kúkú ní iṣẹ́ ajímẹ́fun lọ́ọ̀dẹ̀ wa. Mo bi àwọn akẹ́kọ̀ọ́ léèrè ní kíláàsì nígbà tá à ń kọ́ nípa èdè àti àṣà Yorùbá, pàápàá jùlọ àwọn orúkọ Yorùbá. Mo wá wọ kíláàsì níjọ́ náà, mo ní nínú àwọn orúkọ tá a gbé yẹ̀wò lónìí, ó là ń pè ní òní. Akẹ́kọ̀ọ́ kan bá ní olùkọ́, ẹ mọ̀ tí sọ òní lẹ́ẹ̀mejì, orúkọ ní jẹ́ bẹ́ẹ̀. Ọ̀dà ṣáàrẹ́ ń tó gbọ́ rí tó lè sọ túmọ̀ òní fún mi, wọ́n ní ìtumọ̀ òní náà ni òní ọjọ́ tá a wà yìí. Nínú àwọn orúkọ tí a máa gbé yẹ̀wò, òun náà ni òní wà, bẹ́ẹ̀ ni lọ́jọ́ tòní, lọ́sẹ̀ tòní, lákòókò tá a wà yìí. Òní, òun náà ni ọmọ tí ó fẹ́ràn láti máa ké tatata yálà ní àárọ̀, ọ̀sán àbí nígbàkúùgbà tí ìyá rẹ̀ tí wọ́n bá ń wẹ̀ fún un. Gbogbo ìgbà ni yóò sáà máa ké. Irú ọmọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ariwo wọn. Ẹ béèrè pé ilẹ̀ fi ń ṣọmọdé ìkúkú ń wẹ̀ ni. Bọ́làjú ti dé lónìí tí wọn mójútó rú àwọn ọkọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ bá ti kíyèsí irú ọmọ bẹ́ẹ̀. Ẹ ti mọ̀ pé ọmọ táwọn bàbá wa tí wọ́n ń pè ní òní nù. Ọ̀la ńkọ́? Ọlá, òun náà ni ọmọ tí a bí tẹ̀lé òní. Òní ń jẹ́ ọ̀la lọ́dọ̀ àwọn bàbá wa láyé àtijọ́. Nínú àṣà àti ìṣe ìsọmọlórúkọ, ọmọ tá a bá bí tẹ̀lé ọ̀la ìlànà bàbá wa ń pè ní ọ̀túnla. Gbogbo wa náà la mọ̀ pé a máa ń gbọ́ àwọn orúkọ yìí dáadáa ṣùgbọ́n a mọ̀ túmọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ò sì ṣe tán láti béèrè. Kódà ẹni tí ń jẹ́ orúkọ yìí gẹ́gẹ́ bí orúkọ ẹbí rẹ̀ tí a mọ̀ sí family name àbí surname. A máa ń gbọ́ òní, a máa ń gbọ́ ọ̀la, a sì tún máa ń gbọ́ ọ̀túnla. Ní ìjọba ìbílẹ̀ Èdó láwọn ìlú agbègbè Omi-Àdìó, ìlú kan bẹ tó ń pè ní Àbà Ọ̀túnla. Ẹ já wa lọ síbi orúkọ táwọn bàbá wa tí wọ́n ń pè ní Aasà, Rérédò, Aasà. Ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin òní àti Aasà, bẹ́ẹ̀ ni. Àwọn méjèèjì ló máa ń ké bí wọ́n bá ń wẹ̀ wọ́n. Ó kàn jẹ́ pé alẹ́ nìkan ni Aasà máa ń ké. Bẹ́ẹ̀ ni, alẹ́ nìkan ló máa ń ké tó bí wọ́n bá ń wẹ̀ òun tiẹ̀. Láyé àtijọ́ bí wọ́n bá fẹ́ wẹ̀ fún Aasà gẹ́gẹ́ bí n ta gbọ́, òun ni pé ìyá Aasà yóò pe àwọn ọmọ kéékèèké léjọ láti máa kọrin. Wọ́n wá mọ̀ pé ẹ kó pàṣán bò mí, Aasà ni mo bí. Ẹ kó pàṣán bò mí, Aasà ni mo bí àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọkùnrin tóbìnrin ní ń jẹ́ Aasà, òní, ọ̀la àti ọ̀túnla. Èyí tí a fi kádé ńlẹ̀ fún ti dédé àkókò yìí náà ni Òróyè dòmídò. Bẹ́ẹ̀ ni, lọ́dọ̀ àwọn olóòṣà oko ni orúkọ yìí ni ó ti wọ́pọ̀ jùlọ gẹ́gẹ́ bí n ta gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà. Òróyè ni wọ́n máa ń sọ dípò Aasà lọ́dọ̀ tiwọn. Ó túmọ̀ sí pé ọmọ tó máa ń ké lálẹ́ tó bá ń wẹ̀ ni Òróyè. Àmọ́ àwọn olóòṣà oko àwọn ò ní pè ní Aasà, Òróyè ni àwọn ń pè é. Gẹ́gẹ́ bí n ta gbọ́ ni pé orúkọ yìí wọ́pọ̀ ní agbègbè ìlú Abẹ́òkúta àti àwọn ìlú tí ó yí ká lọ́dọ̀ àwọn olóòṣà oko ń bẹ. Bẹ́ẹ̀ bá ti gbọ́ tí wọ́n ń pè nìkan ní Òróyè, ẹ ti mọ̀ wípé ọmọ tó wá láti inú ìdílé, jẹ́mu báyìí, tó wá láti inú ìdílé tí wọ́n ti ń ṣe, tí wọ́n ti ń bọ òrìṣà oko, tí wọ́n ti ń bọ òrìṣà oko, àwọn là ń pè ní olóòṣà oko. Kì í dùn pọ̀ sí báyìí náà lọ́bẹ̀ oge. Ìjánu Ọmọ kò ní jù báyìí lọ fún ti àkókò yìí láti inú àkàrà Ipa Ọgbọ series. Ọgbọ́n la fi ń lo ayé, Olódùmarè kò ní fi ọgbọ́n ìmọ̀ àti òye kò ní fi wọ́n èmi àti yín. Ọláyínká ni mò ń jẹ́ akóredé ní bàbá tó bí lọ́mọ àpélé oko àjẹrò ní níjẹ́ ayédùn. Ayé tèmi tí ni ó dùn kò ní kàn. Ó ṣèwọ̀ ká tó bo iṣẹ́ nu ká tún bẹnu jẹ́, ó mí kì í korò lẹ́nu. Ayé wa ò ní korò. Ó dìgbà kan o.